mọ wá wà wọn bí wàhálà tí wọ́n wà lérí wọn àti fìtínà wọn ni pé gbogbo òbí ni wọ́n máa sọ pé ọlọ́run jẹ́ òsèmi ọmọ mi kó sojú mi ìsì ọmọ títún béèrè kó sojú òun ní apatẹ́nsà kátún ni bí ìsì ọmọ bá tún ti sojú ẹ̀tẹ̀ kò tún gbádùn mọ́ bí yàrá ń bẹ láyé lónìí kò tún gbádùn mọ́ bọ́ bá lọ ṣe jihadi kan ẹ̀ sẹ́gbúrò rẹ̀ so ti dé ṣé ò sí nǹkan kan lọ́hùn inú dààmú ẹ̀mí ni ọ wà kò tún bí ó ṣe gbádùn kó tó dé yàn bó tún dé yàn tán kò tún gbádùn kò séyàn náà tó dé yàn láyé táwọn tó bí ọ wà gbádùn mọ́ wọn ò ní gbádùn mọ́ wọ́n máa wò ó ní pé tí nǹkan kan ọ̀sán ní ṣe tí ọ̀sán ní kú tí nǹkan kan ò dé ní wọ́n bá ti gbọ́rọ̀ kan wọ́n lè má dà kọ́ ẹ̀ lásán bá ní àbí wo wọn sọ kí wọ́n ló ṣe wọ́n ní rárá ọ̀rọ̀ kan ni wọ́n sọ màmá kò ní gbádùn àlàáfíà nìmọ̀ ọlọ́run lè tí ó dàtọ̀ bàbá adébẹ̀ ni. àwùsíìnì. ani asikuna ni matakalati ani amdala ya wala walidayya. ọlọ́run lè tí ó dànù kọ́ sọ bí ọlọ́run pé gbà mí láyè. ani ashkura. báwo ní ṣe dúpẹ́. ni matakalati ani amdala ya. fóore tí wọ́n ọba ìdẹ̀ra tó ṣe lé mi lérí. wala walidayya. ìdẹ̀ra tó ṣe lérí àwọn òbí mi. wa ani amala salihan tarida. mi sẹ́yọnu lọ́jọ́ kí Ibn Abbas ó ní àwọn àyà mẹ́ta wọn sì mú kára ní ara wọn ni tó o bá lò kan tó o lò kan lọ́wọ́ nígbà ó lákọ̀ọ́kọ́ àyà ni àyà ọlọ́run ọba ti ń sọ yìí pé. mani ata Allah wa lam yuti rasula lam yuqbal minhu. gbogbo ẹni bá tẹ̀lé ọlọ́run tó lóun ò ní tẹ̀lé ànábì ọlọ́run ò ní gbà tẹ̀lé ni. anna Allah ta'ala qala. tọ́lá lọ́n sọ bẹ́ẹ̀ yìí pé. ati'u Allah wa ati'u rasula. ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé ojú tẹ̀lé ojú báwo ló ṣe lọ tẹ̀lé ọlọ́run tó ní tẹ̀lé ànábì. wa man aqama salata wa lam yu'addi zakata lam yuqbal minhu. ẹni bá lóhun kírun tó wá lówó àti yọ̀sàkátì ọ̀yọ́ búnà bá ṣe lọ́hùn onígbà sàkáàní lọ́wọ́ anna Allah ta'ala. láàmú àṣírán. gbogbo tí bá ń jẹ́jọba láyé tó bá yẹ bá láti inú gọ́ọ̀mẹ̀ntì àkókò padà sọ́dà ní Muhammad sallallahu alayhi wa sallam. mùyẹ́sìrà ọ gbọ́dọ̀ ṣe ní fúfú yẹ kọ́rántí pé náà tó ń dájẹ́ yìí. inna fikum da'ifa. àwọn ọ̀lẹ́ tí ò ní kankan bẹ́ẹ̀ nu tẹ́ ń dájẹ́. wa sakima. àwọn èèyàn ti sick wọ́n ti kú wọ́n kú fẹ́ẹ́ bí àwọn náà. wa salihajati. kò pọ́sibú mẹ́tọ́dù ọlọ́wọ́n ọba ni kẹ́ni kẹ́ bá ti dé tó lọ fẹ́ tẹ́jì mẹ́tọ́dù mọ́ ọlọ́wọ́n ọba lọ́wọ́ ọlọ́wọ́n dájú yàkọ́ ẹ́ mẹ́tọ́dù ọlọ́run ni pé a máa bẹ láyé minkum káfíìrù mọ̀ dájú fèrí. wa minkum káfírun wa minkum mu'minun. ẹ ti máa bẹ láyé mùmìnì wà nù yín gbogbo yóò lè jẹ́ mùmìnì gbogbo yóò lè jẹ́ gèfèrí. anábìnú wádìí alayhi salatu wa salam ọ wá fẹ́ tẹ́jì mẹ́tọ́dù ni ó ní lásìkò òun yìí òun ò ní kúrò gèfèrí kan tó wọ́n fi lọ ọ wá jíṣẹ́ náà fún 950 years. labisa fi alfa sanatin illa hamsina aman. ní wọ́n jíṣẹ́ yẹn lọ́lọ́run wá wò ọlọ́run ní bá mi change ẹ̀ mò ń retí tiẹ̀ mò ń gbádùn rẹ núwà ń lọ ìgbà tí ó sọ̀ kalẹ̀ gèfèrí wá bẹ̀rẹ̀ lé ẹ̀ inú ilé ọlọ́run wá nàró gèfèrí ọmọ rẹ̀ wá di gèfèrí ọmọ wa nù lọ wá ní ọlọ́run ọba. ìnábù ní min ali wa inna wa'daka al-haqq. ní àdínú ara lé mi ní inna wa'daka al-haqq ọ̀rọ̀ rẹ tó sọ òun tọ́ bá já sí. wa anta ahkamul hakimina. ìdájọ́ dáríjọ́ tó ti ń dájọ́. qala ya Nuhu innahu laysa min ahlika innahu amalun ghayru salih. ọlọ́run bàbá ń sọ ọmọ kò sínú ara ilé rẹ sẹ́ tó gbé dání yàtọ̀ fún sẹ́ tó gbé dání. fala tas'al ma laysa laka bihi ilmun. bàbá mi sọ tó ní máa ń pa rẹ̀ máa ń nù. inni a'izuka an takuna minal jahilin. ìjọ tí ọlọ́run fún ní sùúrù ọlọ́run rí i pé inú ni yínú sàbí ní ọjọ́ ṣàṣeyọrí ọwọ́ àlùṣe àwọn àjọ tí wọ́n ti nígbàgbọ́ tí ń rébọ̀ díẹ̀ ó kù díẹ̀ kó kó wọn délẹ̀ lérí tó bá lọ wò ó ọlọ́run wá àlùkùránì wa lágbára yọ̀ọ̀sọ̀ kan lókè yọ̀ọ̀sọ̀ kan sálẹ̀ ọ wá lè mọ àsopọ̀ àlùkùránì wọn àfi tó bá tọ̀ délẹ̀ irúgbà tí ń bá nẹ́bí Nuhu sọ̀rọ̀ nísìn tọ́lọ̀ sọ pé inna arsalnaka ila qaumihi. anasiri qaumaka min qabli an ya'tiyahum azabun alim qala ya qaumi inni jarabi nida'tu qaumi laylan wa nahara. ìwọ̀n bá bọ̀ abẹ́ wọn ni nida'tu qaumi laylan wa nahara falam yazidhum du'a'i illa firara. léla wà
wa nahara èèyàn wà rò pé iṣẹ́ tó kéré ni ibòmí lọ́lọ́run tí wàá jẹ́ ká gbọ́ kó mi layla wa nahara àwọn ibòmí láti wá gbọ́ yé ọlọ́run wa lọ dá a padà ní suratul Ankabut kọ́. inna arsalna nuhan ila qaumihi falabisa fihim alfa sanatin illa musina ama. àti ìgbà tó ra ń kàtọ́ pé layla wa nahara àròpọ̀ yìí sí ibi tó wà tí wàá lọ túlẹ̀ yẹn ni pé àṣẹ 1000 years ló fi ṣe layla wa nahara illa musina ama 50 years péré ló di. bẹ́ẹ̀ nígbà tó lọ́n wá ń sọ̀rọ̀ Yunusa ibi tó lọ́n tí wàá lọ tú yínú ọ̀rọ̀ Yunusa lẹ̀ ni pé mọ̀ọ́rán Yunusa sí àwọn ìjọ rẹ̀ ìjọ owó wá ní àwọn tó jẹ́ pé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ẹgbẹ̀rún. falabisa fihim illa alfa sanatin illa musina ama. ọ̀dọ̀ nuhu nìyẹn mo ti kó n bẹ́ẹ̀. iṣẹ́ tí kò ṣe ìsọ alágbára yóò wá sọ́dọ̀ lẹ̀. ẹlẹ́kẹta nítẹ̀dá kójọ láyé yóò túká àrùkọ́ àǹdọ́jọ́ sọ bẹ́ẹ̀ fún wa pé tó bá lọ sí Suratu Nisa. ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد وإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء بالثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم. ọlọ́run tó kalẹ̀ nínú Al-Qur'ani ni ọ̀rọ̀ ogún ni ó fi àyà ń sọ bẹ́ẹ̀ sì pín ẹni tí ó pín méjì ẹni tí ó pín mẹ́ta ẹni tí obìnrin amújọ ọkùnrin lọ àwọn afọwọ́ aníbùsí tó gbẹ kalẹ̀ ni ọkùnrin amújọbìnrin lọ tí ò bá já sí pé ẹni lógún kú kí lọ́kàn wọn ikú lọ fa tó kójọ kí wọ́n máa tú ká kó pín yẹlẹyẹlẹ inú iṣẹ́ tí ì ṣe nù. iṣẹ́ ìkejì iṣẹ́ tí ì ṣe ni kó wá sọ ilé dahoro. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون طعما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لا أنفقت ما
أشركت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. صدق الله العظيم. وبهم طويلنا آيات جمالنا إلهي بالخير موسى سليمان. سيدنا رسول الله عليه سلام الله. اللهم صل على سيدنا محمد الفاتح الماء سبق كان اسر لك بلاك والهادي الى صراطك المستقيم وعلى آله كقدر ومقدار العظيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. أجت منا إلى ربنا شيخ الإسلام أدام الله وآياته ونافذ السلام الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والآت بالما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. آمين. هدية مني إليك يا رسول الله صلى الله عليه وسلم. أكي الله الله أكبر. الله أكبر. أي النبي ومحمد صلى الله عليه وسلم. عليكم يا الله أتي أنوي كوبا شيخ أحمد تيجاني رضي الله تعالى عنه. مولانا شيخ إبراهيم النياس رضي الله تعالى. شيخ أبو بكر الصديق المسكين بالله صاحب الإدراك رضي الله تعالى عنه. كوبا بابا صاحب ولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله العلوري تغمده الله برحمته. آمين. كوبا بابا مرحوم مفتي الكبير فضيلة الشيخ كمال الدين الخدم رحمة الله عليه. اللهم مسا بابا يونو سيوان. آمين. اللهم ولا gbogbo bàbá tí adarúkọ yìí tí wọ́n ti lọ wájú Ọlọ́run tí wọ́n Ọlọ́run tí ọgbà bọ́ wọn bàbá wa tí wọ́n sílẹ̀ tọ́lọ́run ọba lọ bàbá wa Fadilat Sheikh Isa rahmatullahi alayhi. Muhammad Jami rahmatullahi bàbá alayhi. Balógun Ajíkòbí ẹlẹ́kọ̀ọ́kànlá. Allah. Ọlọ́run sáyà fi bàbá náà. Àmín. Ọlọ́run bá wa ṣe ikú ní ìsinmi fún wọn. Àmín. Kó bá wa gbàgbọ́ wọn. Àmín. Kọ́ lánàá oṣù tá a wà yìí oṣù tí Ọlọ́run yìí bínú nì. Allah. Oṣù tó kẹ́yàn ní tó gẹ̀yàn ní inú oṣù náà wọ́n tán sí. Allah. Ọlọ́run falùbáríkà oṣù yìí Ọlọ́run fi ràn wọ́n o. Àmín. Mo kí kalẹ̀ àwọn àgbàlagbà Ayakumullah. gẹ́gẹ́ bí ó ṣe wà ní àkọọ́lẹ̀ níwọ̀nba. Bàbá wa Dáúdù Alhaji lọ́yà Adélọ́dún Sẹ́nitọ́ Ajíkòbí Alhaji Aminat Alhaji Funṣọ́ Alhaji Sulu Alhaji Taye Alhaji Ọláyínká Alhaji Abdulrasaq Alhaji Tọ́ṣọ́ Alhaji Abdulrahman. Mo fi ti àwọn tí wọ́n dákọ̀ yìí kí gbogbo ẹni tọ́lẹ̀tọ̀ sí kíkí tọ́lọ́run ní kí o kọ̀ rẹ̀ ọ́ wà ní àkọọ́lẹ̀ Ọlọ́run bá kí gbogbo yín o. Àmín. wọ́n ní wàlá kana Abubakar al-ayman الأيمن fal-ayman. فالأيمن ولو كان أبو بكر في اليسار. ní ọjà ń gbé látọwọ́ àlàáfíà kí àwọn ṣe wà Usman bàbá wa ń sàrùkọ̀tò mo wá kí ìmáàmù wa ní Ajíkòbí àbá wa Alhaji Isa wa Masa gbogbo yẹn afa gbogbo yẹn mo kí torí àkókò ni
bàbá wa àgbà tí wọ́n ní sáwíà níbí ọlọ́mọsàbà yọ́nú sí wọn. àmín. ọlọ́mọba kẹ́ wọn kó gẹ̀ wọn. àmín. ọlọ́mọba wa yá fi wọn. àmín. sàlékún kẹmọ yìí tá à ń ṣe yín ní ọlọ́mọsàmúlá dẹ̀ bá wọn. àmín. alibarikọlá nabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. gbogbo àwọn ọmọ tá a ti ara bàbá wa jáde afọlọ́lọ́mbẹ lọ́wọ́ àfààní ẹ̀bẹ̀ ọba tó ní kí bàbá wa sáyé tí wọ́n sì rí dáadáa ṣe ń bẹ̀ wọ́n sì kú sí rí ntọ́da wọ́n bẹ̀ yín wọ́n jẹ́ o. àmín. láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé. àmín. ládàá kí àwọn alhaja wa Rizkiya ní Maryland ní Amẹ́ríkà lọ́hùn. adamallahu hayataha. ọlọ́run kọ́ ọlá anabi lọ sọ bẹ́ẹ̀ anabi ní bẹ́ẹ̀ dábàá ti kú anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi ní gbogbo sẹ́ẹ̀ anabi ní gbogbo sẹ́ẹ̀ ọ̀tàn kò síṣẹ́ kankan fún ma àmọ́ yóò kú mẹ́ta. sadaqatun jariyah. sàrà tó ṣe lójú ayé kó tó kú ládàrí ọmọ bá. wa ilmun yuntafa'u bihi. ìmà tó fi ṣàǹfààní táwọn yẹn wá ń ṣàǹfààní pẹ̀lú ẹ̀. wa waladun salihun yad'u lahu. ọmọ tí ó bí tó fẹ̀sìn tọ́ wọn ní lókun gbà tọ́ ọmọ yẹn bá ń ṣàdúrà fún bí ọmọ bá. ẹ̀sìn tó wà lára bàbá wa yìí tó wà lára wọn fi tọ́ gbọ́ ọmọ tí wọ́n bí. òun lọ́ba pé ń jọ tí mo lọ fi Sa'adat Lamani branch wa lélẹ̀ ní Amẹ́ríkà. alhaja wa Rizkiya kí n tó lọ nírú alhaja tí ń bá mi pẹ̀lú àtẹ́wọ́gbà àti dódédé ọ̀kan náà àjà àlífà tí wọ́n rán lọ sóhun tí ń fún mi rò pé bàbá alhaja kan ọmọ lọrin ni o sí dódédé o ọtẹ́wọ́ ọ̀dà bọ́lọ́n lákòókò tó tún wá débẹ̀ tá alhaja ó ní Allahu Akbar tó bọ́lọ́n ṣe máa ṣe náà nù tẹ́ gbé wá láti ilé òun lẹ́ ń ṣe. òun lọ fà tó pé bọ̀fin ló dà alájà yìí náà ní kẹ́ fún lamẹ́ra kọ́ ọmọ jẹ́ àmẹ́ra gbòòrò. ara dáadáa bàbá yìí náà nù gbogbo ohun tí wọ́n bá ń ṣe ń bẹ̀ ládàá iná lọ́nba àmúbá bàbá. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. alibarikọlá àwọn ènìyàn lọ. àmín. wọ́n ní inú ẹ̀kọ́ Islam ọlọ́lọ́run ní kí àwọn màláíkà ọlọ́pàá odidi ìlú kan rẹ̀ wọ́n wá kọ́ yọ̀dà nabi Ibrahim aleyhi salatu wa salam wọ́n á dọ́dà nabi Ibrahim wọ́n fún un ní irú ọmọ pé ó bímọ o inú ẹ̀ dùn Ibrahim ni wọ́n ń béèrè lọ́wọ́ àná Ibrahim ni wọ́n ń béèrè lọ́wọ́ pé ibo lọ́ tún dá wọ́n ní ìlú báyìí lọ́lọ́run náà wá pé ká lọ pàlú náà rẹ̀ pé wọ́n ṣe àìdásọ́lọ́run ọlọ́run yà destroy wọn. Ibrahim ní. inna fiha Lutan. ayé alukurani ni o. kalimatu walamma jaati rusuluna a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. ipe gba tí àwọn àlejò yìí àwọn màláíkà ni wọ́n dé bá. walamma jaati rusuluna Ibrahima bil bushra qalu inna muliku ahli hadhihi al qaryati inna ahla kanu zalimin qala inna fiha. ẹni tọ́nà wa pé a lọ sẹ́nu ó ní a lọ destroy ìlú náà pálábùsì ni wọ́n. Ibrahima ní ìlú wo lẹ́ ń lọ. qala inna fiha Lutan. ó ní ìlú tẹ́ ń lọ ni. ó ní inna fiha Lutan. ọlọ́mọ ìyá mi lùtù sí bẹ́ẹ̀ àwọn afa onímọ̀ ni èyí òun kí ni ń tọ́ka sí wọ́n ní ń tọ́ka pé ìjọ kan àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ àwọn ànábì ọlọ́run ṣe jọ ṣètò ó wo pé ìdílé ẹ̀ lọ parẹ́ yìí ọmọ ìyá mi bẹ́ẹ̀ bá parẹ́ tí ò ní kàn ìjọ kan àwọn ànábì ọlọ́run ó jogún ó tóbi lẹ́nu ọjọ́ ẹ̀sìn tí wọ́n gbé dání lọ iṣẹ́ tí wọ́n rán wọn lọ ìyá ní ọjọ́ nkí ọmọ ìyá mi Buhari pé ọ̀fọ̀
àti àfàwà yasin salamullahi alaykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatu. ó ní wa qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina astafa. Allahu khayrun amma yushrikun. wa qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina astafa. Allahu khayrun amma yushrikun. Rabbina awsini an azkurani mataka allati an'amta alayya وعلى والدي وأني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. رب أوصني أن أذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقالوا الحمد لله الذي أذهبنا الحزن إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أصابنا الحسن إن ربنا لغفور شكور. وقل ربي أدعني مديالا صديقي وارجنهم مخرج صديقهم واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. títóbi ọlọ́run. Allahu akbar. ọlọ́run ọba tí ifi tóbi ju gbogbo tí tóbi lọ láyé. gbígbàngbọ́n ọlọ́run ọba alágbára ọba tí ò ní rẹ̀. kò sí nǹkan tọ́lọ̀ ń dá tí ò ní rẹ̀ láyé àmọ́ kò ní rẹ̀ ọlọ́run. Allahu akbar. ọlọ́run níjọ́ tó ń fẹ́ dá wa. Allahu alladhi khalaqakum min dafin. ọlọ́run níjọ́ tí ń dá yín ìpìlẹ̀ ìṣẹ̀dá yín bí ọ̀lẹ mo ti dá yín. Thumma ja'ala min ba'di dafin quwwatan. ọlọ́run nílẹ̀yìn ọ̀lẹ nílẹ̀ dá lágbára. Thumma ja'ala min ba'di quwwatin du'afan wa shaybatan. ọlọ́run nílẹ̀yìn ẹ̀dá lágbára tán ntí ọgbẹ́yìn náà ẹ̀dọ̀lẹ́ ni ọ̀lẹ ni ọ wà léwu dasmiti pọ́lẹ̀ tìgbẹ̀yìn ni kò ní ságbára kankan mọ́ o. Yakhluqu ma yasha'u wa huwa al-alimul qadir. ẹni bá gbàgbọ́ ọ̀rẹ́ ń ọ̀dà kó ṣiṣẹ́ ẹjọ́ tí ọ̀rẹ́ kalẹ̀ o. torí àwọn afáàní kí ni jẹ́ kú wọn kò sí ti jẹ́ kú tayọ itikal mi mọ̀ká ikú níbìkan lọ́bìkan ni wọ́n ń pè ní kú okó ń pàlọ́ sí bọ́ sí yàrá. láyé Al-Qur'ani fi sọ Suratul Mu'minun kọ́ ó ní ọ̀rí ń bẹ̀ mọ́ la mu'min qala rabbi. qala rabbi irji'ni la'alli a'malu salihan fima taraktu hatta rabbi yahduruni hatta idha ja'ahumul mawtu qala rabbi irji'un la'alli a'malu salihan fima taraktu kalla innaha kalimatun huwa qailuha wa min wara'ihim barzakhun ila yawmi yub'athun. ikú ni kéèyàn ó kó bìkan lọ bìkan tí ò wá sí padà mọ́. ọlọ́run yóò wọ́n jọ́nà kún ọ padà àmọ́ wò lè padà mọ́ ó ti tán. níta wa ń pè ní kú bẹ́ẹ̀ kí ló mú kú ṣòro iṣẹ́ tí kú ṣe lọ́dà yun sí kú lára
ikú ò níṣẹ́ kan tí ó ṣe iṣẹ́ mẹ́ta náà níṣẹ́ wọn náà kọ́ ṣẹ́ tí kú ṣe gbogbo ń tẹ̀dá kójọ ikú àtúká iṣẹ́ tí kú ṣe ìsọ alágbára yóò wá sọ́dọ̀ lẹ̀ ẹlẹ́kẹta ìtẹ̀dá kójọ láyé yóò túká àrùkán lọ́jọ́ sọ bẹ́ẹ̀ fún wa pé tó bá lọ sí Suratul Nisa. ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد وإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم. Ọlọ́run tó kalẹ̀ nínú Al-Qur'ani ni ọ̀rọ̀ ogún ni ó fi àyà ń sọ bẹ́ẹ̀ sì pín ẹni tí ó pín méjì ẹni tí ó pín mẹ́ta ẹni tí obìnrin amújọkùnrin lọ àwọn afọwọ́ níbo ṣe tó gbọ́ ẹ̀ kalẹ̀ ni ọkùnrin amújọbìnrin lọ tí ò bá já sí pé ẹni lógún kú kí lọ́kàn wọn ikú lọ fa tó kójọ kí wọ́n máa tú ká wọ́n pín yẹlẹyẹlẹ inú iṣẹ́ tí ì ṣe nù iṣẹ́ ìkejì iṣẹ́ tí ì ṣe ni kó wá sọ ilé dahoro iṣẹ́ tí kù ṣe nù ẹ̀kẹta iṣẹ́ tí ì ṣe ni kó sọ alágbára dọ̀lẹ́ ìsọ alágbára dọ̀lẹ́ ní pé tó bá dé Suratul Nisa yìí náà ló ti sọ ó ní wal ya'sa. وليخشى الذين لو تركوا من قلبه ذرية ضعافا خافوا عليهم وليتقوا الله وليقولوا قولا سديدا. وليخشى الذين لو تركوا من قلبهم ذرية ضعافا خافوا عليهم. àwọn sòríyà tá ń di àfànàkà fún alẹ́. ọmọ alágbára tí ó rìn tí ó yan bó ṣe wù ú yóò mú wa yọ ní nígbà tí bàbá rẹ̀ ò bá sí mọ́. wàlẹ́ àtàkùn lọ wàlẹ́ kò lọ kọ́ọ̀lá ṣẹ̀dídà. olóògbé máa ń pè kíní kan ní mọ́sítákì nígbà bàbá yìí ń bẹ láyé mọ́sítákì ní jẹ́ fẹ́ bí àtàwọn mẹ́ ọba dọ́dọ̀ ẹnìkan bá ń ta ẹ̀mí lọ́wọ́ balógun ajíkòbí wọ́n sẹ́ni máa bẹ̀rẹ̀ pé tànà àbí tòní ọba lè ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ iná kílẹ̀ fẹ́ sọ́ra àwọn òkèèjì sẹ́ńlẹ̀ wọ́n bá dá òkè mìíràn balùwẹ̀ ayíkòbí lọ́la ní ìsìn ó ti lọ ohun ìjẹ́ míì ọ̀sọ̀ wọn dọ̀ ní iṣẹ́ tí kò ṣe nù yọ sọ alágbára dọ̀lẹ́ iṣẹ́ tí kò ṣe nù. mẹ́tẹ̀ẹ̀ta yìí ti ṣe làwọn àfáàní ló mọ́ Ọlọ́run fúnra ara rẹ̀ pé kú ní mùsíbà Ọlọ́run ò lóko ọ̀kan sọ́sọ́ kú mùsíbà lọ́sọ̀ o nítorí ńgbà tó ń kankan márùn pé wàlá nàbìlì wà nàkún bìṣe. bìṣe minal khawfi wal ju'i wa nakthi minal amwali wal anfusi wa thamarati wa bashiri sabirina alladhina idha asabatihum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un. wala nabluwannakum bishay'in minal khawfi. àkọ́kọ́ tí fi dán yín wò lẹ́rù ìníjọ́ kẹyìn ọba lẹ̀. wal ju'i.
inú tí ìfìdán yìí wò lè bí wà. ونقص من inú tí الأموال ìfìdán yìí wò ni kówó yẹn máa dínkù. والأنفس inú tí ìfìdán yìí wò ni kẹ́ ẹ ṣàfẹ́kù ẹ̀mí. والثمرات inú tí ìfìdán yìí wò ni kẹ́ ẹ ṣàfẹ́kù kòkó yín. وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة ọlọ́run ní bá mi fún wọn nírò àwọn àwo ni àwọn tó pé ìsá àṣọ bá tí wọn mùsíbà tó táwọn mùsíbà báyìí bá bá wọn ọlọ́run ló pe kú mùsíbà fún rẹ̀ ọ̀kan nínú mùsíbà márùn tó wá kàkalẹ̀ yìí àwa rí solúsàn fún mẹ́rin àwa rí solúsàn fẹ́ yọkan. mùsíbà àkọ́kọ́ nàbùlù wà nàkùn bìṣẹ́ الخوف ẹ̀rù ni a rí solúsàn fẹ́ rù mùsíbà ẹlẹ́ẹ̀kejì والجوع a rí solúsàn fún méjì wọn pé solúsàn rẹ̀ ni pé ìlà fi Quraysh. إلى بهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من àṣẹ خوف. líláfi òun lóògùn ẹ̀rù líláfi òun lóògùn ebi nábìlì wà nàkùn ṣe ìmìlà ọf wàlíjú nàkùsùn ìmìlà àbúwàlì ọwọ́ ń sàfẹ́ owó rẹ̀ ò pé má ọ̀n sọ̀tì ó lákòjọ má a rí solúsàn fún solúsàn tá a rí fún pé ọlọ́run tẹ́ ẹ bá ti fẹ́ ẹ fẹ́ kó o yan ọmọ ẹdín mọ́ fakulitu istaghfiru rabbakum إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم ọlọ́run tẹ́ ẹ bá ti ṣe é sìkìfàrù owó yóò ní dín mọ́ yorùsílì sàmà àdékùn mẹdọrara. ويمددكم بأموال ọlọ́run ní ma وبنين sàlékún wo yín bọ́mọ yín kú bẹ́ẹ̀ fún kúmọ́ ni kò ní kú mọ́ a rí solúsàn fún yìí náà. والأنفس ń bọ̀ wá bẹ́ẹ̀ àwa rí solúsàn fún samarati ni késo pé okò rẹ̀ ń jóná ó ṣe wàhálà lọ́dún ọ̀wá kò sẹ́rẹ̀ ń bẹ́ẹ̀ solúsàn wà fún solúsàn rẹ̀ ọ̀dà náà Ibrahim láti rí. ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة واجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. mùsíbà márùn-ún a rí solúsàn fún mẹ́rin ó yẹ kó fún wa solúsàn fún ti kú náà ọlọ́run ló sì pé mùsíbà níta bá pè ní mùsíbà tá a wá rí solúsàn fún mẹ́rin bá nílò ká yẹ èèyàn mi kí láà ṣe fún ṣé bá sá ni ọlọ́run lè lè sá lọ sí suratul Jumu'ah. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. ọlọ́run nítorí pé mo pe kú ní mùsíbà fún yín ẹ wá rò pé ẹ̀sà ẹ̀ lè sá o. قل إن الموت nígbà tó sọ fún wa pé kú yẹn. الذي تفرون منه ikú tẹ̀ ń sá fún tẹ́lẹ̀ fẹ́ kú. فإنه ملاقيكم. ọlọ́run á mú yín pàdé ẹ̀ kò sí búyẹ̀sí fún kú làwọn afáàfin wa ní ikú wọn ní ikú méjì nínú à ń bẹ ikú muhakat wa muhabbat ikú wákàtí àti ikú gbére ikú wákàtí ni ikú tó kú lálẹ́ tó tún jí láàárọ̀ ebi Allahu yẹta. الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها. ọmọ ma pa á díẹ̀ díẹ̀ yọ ma pa á díẹ̀ díẹ̀ yọ ma pa á díẹ̀ díẹ̀ yọ ma pa á díẹ̀ díẹ̀ tọ́ba ya yóò tún jí ọ kó tó wá di tó kù tó di jí ma. wọ́n wá ní kú yẹn síìrù ni mí àṣírí la àṣírí náà àṣírí ọlọ́run ní kú nítorí náà fi ń jọ ọlọ́run tó mú dá nínú kí ẹ máa ṣe gbogbo ẹjọ́ ẹ wà bá mi yá yìí kò sí ní tọ́jẹ́ ó kù ikú náà ló mú dání lọ́ba dé Suratul An'am tó fi mà yí pé agbára ọlọ́run ní kú kí lọ́wọ́ wá ń bẹ̀ wàyín. Abqakumullah. wàyín yamsaska Allahu. وإن يمسسك الله بدر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو الحكيم العليم.
الخبير ọbẹ̀ lòlù kọ́ irú. وهو القاهر فوق عباده ọlọ́run kò sẹ́ni ó borí mi rí èmi lèmi borí yàn kò sẹ́ni ọ̀rẹ́ yìí mi rí èmi lèmi rẹ́ yìí yàn. وهو الحكيم الخبير kọ́ irú fọ́ọ̀kà ìbádì yìí ikú nù. òun lọ́ba tó ń jọ́ tọ́lọ́ ń sọ pé kúlù mọ́ni àléyá fáání wàyẹ̀ bùkọ̀ wájú rabbik والإكرام. àṣàrà ìlú náà wà á nàkọ́ lọ ṣiṣẹ́ rẹ̀ máa lọ bá ń pamọ́ lẹ́yìn kọ̀ọ̀kan tọ́ba pamọ́ tọ́wá pa gbogbo ayé rẹ̀ tán tọ́wá jọ́ bíra ìkíyàmá òun náà wà á dùn yóò rò pé wọn ò ní kú ọlọ́run àfáàyà mi ó fi ilé àyà wọn lọ orí mbẹ ó ní kúlà kulli shay'in. kullu shay'in halikun illa wajhahu. kulli shay'in. kullu shay'in halikun illa wajhahu illa wajhahu. ọlọ́run ní gbogbo nǹkan ní ọ̀tán ìwọ náà kú. illa wajhahu èmi nìkan mo fẹ́ ríra ń báyìí gbogbo nǹkan ẹ̀ destroyer. illa wajhahu. sírù mi àṣàrí la làwọn onímọ̀ wa gbọ́ kè tó wá jẹ́ pé bí kú ṣe rí nù ìjẹ́ ń tà fi yọ yàn ni ìjẹ́ a lè fi kú ká fi yọ yàn bá ń lọ Suratul Anbiya àyà 34. àfàyín mẹ́ta. فهم الخالدون أفإن فهم الخالدون وهو الذي وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون. Ànábì Ọlọ́run bá ń sọ bẹ́ẹ̀ fún. وهو الذي خلق الليل والنهار. Ọlọ́run ọba ni mo dá tí ń jẹ́ òru mo sì dọ̀sán. والشمس والقمر. Ọlọ́run ọba náà mo dóorùn èmi mo dóṣùpá. كل في فلك يسبحون. Ọlọ́run ẹyẹ tẹ ẹyẹ fò gbogbo kálukú lọ́wọ́ àánú jáwé rẹ̀ lọ́wọ́ àánú àwò rẹ̀ tí ń sáyé lọ. وما جعلنا لبشر من قبلك الخلد. ayé tẹ ẹyẹ fò tó ọba ti gbọ́ yé òní dààmú. lọ́ọ̀yà délọ́dún lójúkó yìí sígbà tí wọ́n ń jẹ́ lọ́ọ̀yà tó di tọ́jà general abdulwabi ọ̀rẹ́ rẹ̀ tó di ọ̀gá mi ó ní ọmọ dàtí ẹ̀ wọ́n sì ń sáyé lọ kúlù. كل في فلك يسبحون. kálukú lọ́wọ́ àánú àwò rẹ̀ gbogbo ni wọ́n ń sáyé wọ́n sì dèyàn nú ayé. وما جعلنا لبشر من قبلك الخلد. ọlọ́run ní sẹ́nìkan wá síwájú rẹ̀ ànábì Ìsá tí ń bẹ láyé lọ gbére tí ò kú. أفإن مت فهم الخالدون. bí wọ́n bá ń yọ sí ẹ̀yẹ́ kó kú báwọn bá kú sáwọn ọmọ bẹ láyé lọ gbére ní kẹ́nìkan ní balógun kú ìyẹn wá ní kí wọ́n má kú mọ́. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. ọlọ́run gbogbo ẹ̀mí náà tọ́ kú o gbogbo ẹ̀mí pátá kò sẹ́yìn tí ò ní tọ́ ikú o. ونبلوكم بالشر والخير فتنة. adáyín wo ni بالشر والخير فتنة. àtòrè bẹ kó sóríire ń bẹ kó má ṣe kó rí jẹ ń bẹ kó má rí jẹ kó rí ná ń bẹ kó má rí ná èyí tí bá já burú rẹ èyí tí jóore bẹ ọlọ́run ládàá wò ní méjèèjì. وإلينا ترجعون. ọ̀dọ̀ wa lẹ́ ń bọ̀ tọ́ba tí màá pọ́dọ̀ ọlọ́run ọba lọ́ ń bọ̀ níwọ̀n ba ló di ayé máyà má ìta àlòláyé kọ́lẹ́jọ́ kí ló ṣe ń bẹ̀ kí ni tó ṣe ń bẹ̀ ọ̀kan náà bàbá lọ́sọ̀rọ̀ kanjọ́ kan anukọ́lá àbọ̀ wo dèrè oyè tó wó kú lọ́la òun ò ní kú lọ́mọ alágbájá o ìwé ọmọ ọba o òun ọ̀dọ̀ba bàbá yìí asámẹ́ǹtì ẹ ti pé kéésì ọgbẹ́ni abínú léyìí ni ó dèrè pálásì wọn ẹni abakọ̀ ọmọ ni èyí ò ní dájọ́ yẹn kọ́kọ́ gbà ló fi sinmi àkọ́ àbí ń pa gbogbo èèyàn tán ní ìjẹba lógo yìí o wọ́n bá kọ̀ látọ́jú ọlọ́wọ́ pa wọn náà tí ọba tún ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. tí ọba ti sínú pín rẹ lọ́dọ̀ ọlọ́run ó lè débẹ̀ ẹni tá a bá kọ́ ọmọ ní ó débẹ̀ ọlọ́run kọ́ ọmọ bàbá yìí ni ó sì débẹ̀
nítorí ibi tí randop ẹ̀ sí ni pé bí kú ṣe wá tóní a ní mùsíbà ni nítorí kú lọ ń bẹ́ mo sọ nínú tafsiri náà wẹ̀ yìí ipe tọ́pìkì tá à ń tìrìtì ni pé ìtì wọn ń pè ní Islam àti success. alisilamu wa najahu alisilamu wa najahu. ipe success bó ṣe tó ni. Islam and success. bí success ṣe tó ni success yẹn tá à ń pè láṣeyọrí òun ọlọ́gá o ọ̀gá success ni successor ọ̀gá ni olóyìnbó lọ sọ bẹ́ẹ̀ ipe success without success or failure ni ló bí wá pé bí kú ṣe tó ni ọ̀gá ikú ọba máa jẹ́ yọnu ọ̀gá ikú nìgbèdìde سيدنا علي لو أن إسامتنا تركنا لكان الموت راحة كل حي ولكن إسامتنا بوزنا ونسأل بعد زان كل شيء ونسأل بعد زان كل شيء لو أن إسامتنا تركنا ونتوبا يبقى أكوتا وان وفي والني لكان الموت راحة كل حي ولكن إذا متنا بوزنا lọ́kìnná ìsámìtìnà bò ìsìnà àfàìkú ni wọn ò ní bí ọdìdẹ o. ونسأل بعد ذا كل شيء. Ọlọ́run ni wọ́n máa wá béèrè wọ́n máa béèrè nǹkan kọ̀ọ̀kan lọ́wọ́ rẹ̀ that means ìgbédìde ojúkú lọ tó agbó kú wọ́n sì ti ọnu sàárè wọ́n sì rí ọtẹ́ o sì wá ń bẹ̀ ni kí ni fìtínà àmọ́ ó jí ọ ìdè wọ́n fẹ́ máa bí ọ ń pa àkọ́kọ́ kan bí kú bá wá dé bọ̀ kí wọ́n bí ọ kí ló pèsè kalẹ̀ pé èyí ṣe tán kóra bọ́ fẹ́ ṣe tán ọlọ́run nígbà tọ́lọ́ fẹ́ sọ rẹ̀ dọ́lọ́run nù yọ ọjọ́ sẹ́kù síbi kan tóun ló fi sọ ọlọ́run lórí rẹ̀ àmọ́ sèyí tó pọ̀ ńbẹ̀ tó dáa èyí tó pọ̀ ńbẹ̀ tó rí kó o ṣe ńbẹ̀ tó dáa jù tó pọ̀ nítorí dáa ni o ṣe o tí a bá ní èèyàn bàbá tó lọ yí èèyàn ni wàláhì tàláhì mo ń sọ fún ọ̀rẹ́ mi kan ṣé fàdàmù yàrá bẹ́ẹ̀ kánú mo wá sọ pé mo ń lọlé ó nínú àwẹ̀ yìí àwọn ọ̀gbọ́n orí ṣé mo lélẹ̀ yìí wá bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀ mọ́ ní balùwẹ̀ ají kò bí ó ní ó lè yàn nù ní pé àwọn àjọ gbé kánú bí ni àtọmọ àtìyàwó ní pé njó tí bàbá ti kó lọlé lọ́jọ́ balógun àwọn ò rí rẹ̀ mọ́ òótọ́ lọ sọ ni àbí ká ṣe déédéé àbí ká tọrẹ àbí bí afárádà gbogbo ntọ́lọ̀ ń kó fún bàbá yìí nìyẹn ẹ̀dá bàbá sì wà láyé ọgbọ́dọ̀ máa so tànà pọ̀ mọ́tò ní inú ilé yìí wọ́n sọ ńgbà tí mo ní àwẹ̀ ni kọ̀sẹ̀ ní ìdíwọ́ sẹ̀ máa ṣe wàhálà pé dákun wọn lọ bá màmá pé àwọn fẹ́ ṣe wọ̀ wá màmá wa ń pè mí ní à kò ní ìdíwọ́ sẹ̀ máa sọ fún mi ń bẹ̀ wù ilé mi nílé balógun ètò orílẹ̀ yìí la ti ṣe kékeré sáré àti bàbá wa wá ní bukada mi sì ni bàbá tó bí mi ń bẹ lásùbà á ti débi lójoojúmọ́ tí a bá parí ti bí ni wọ́n wá ń lọ ṣe ti ọ̀dọ̀ bàbá àdáńgbá níjọ́ friday níjọ́ kan mọ́ rivers wọn lára jì ní dátà yà lẹ́nu alájí táwọn ní ìdálẹ́ sí kí n túta àwọn tó ti lọ ní kí n túta àwọn àfa mi àdéhùn tó mọ̀ sí fáfá àdáńgbá ni pé ibi náà ní ìmọ̀ wa ti ń fi kú mo ì ṣe fáfá ní gbúrú àfa lè balógun sọ pé ntọ́mẹ́kẹ́ bá rí tó fi dàgbà kò gbọdọ̀ tún dàrú ma lójúmọ́ ẹgbẹ́ kanu ká tó wá pé bàbá yìí bàbá tó lọ yìí ìrìn tí mo ṣe láyé rí tí bàbá òde bẹ́ẹ̀ ẹ̀dá tí ọba sì ṣe dáadáa sí ọ lójú ayé èyí tó dáa ni kò tẹ́yìn ẹ̀ ṣe o torí ẹ̀yin lágbára jójú lọ ìbéèrè tí wọ́n béèrè ní tọ́ba àdìjọ́ béèrè àkíyàmọ́ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan ní ìṣòro
wọ́n mọ̀ á bí ọ́. Àlùbádàsá kulli shay. bẹ́ẹ̀ ni a bá ti wá ṣiṣẹ́ kalẹ̀ tó ṣiṣẹ́ sí àwọn kankan bẹ àwọn àgbàlagbà wọn máa ń sọ bẹ́ẹ̀ àjùlọ wọ́n ní ma fẹnu sọ ma gbogbo ẹ̀dá tí bá fẹnu jẹ́ àjùlọ kò dáa fún ni àjùlọ ni ma ń sọ̀rọ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà ní iṣẹ́ rẹ tó o bá ṣe mo ṣe báyìí kò ní ìdíkọ́ ọmọ ọjọ́ mo ṣe báyìí iṣẹ́ rẹ ni ó máa sọ̀rọ̀ làfà sọ pé bá ní dúníyà. Bani dúníyà idha malimari wàllá wàgábà náà ṣùwàbù tàràṣà tùrọ̀bà tàṣàlà àǹfààdọ́ ilé ìrùnàṣùn wàkà ìrùnàṣì máa ń dàrọ̀ kálí jàwábà. Wàkà ìrùnàṣì máa ń dàrọ̀ kálí jàwábà. Bani dúníyà ìsàmàlì mari wàllá. ọmọ pèrè ọmọ ayé ọmọ táyé bí ni gbogbo wa yìí. ìsàmàlì mari wàllá. bí a bá ti bí ọ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tí wọ́n rí ọ bọ̀lẹ̀. alimari wàllá. èyí tọ́ya ilé nínú níjọ́ bá ń bẹ láyé I will love you I will miss you ọmọ òwì bẹ́ẹ̀ fún bàbá ìyàwó òwì bẹ́ẹ̀ fọ́kọ ọkọ òwì bẹ́ẹ̀ fún ìyàwó ọwọ́ adébí sàárè wọ́n máa kàn dì. wàgábà náà ṣùwàbù tàràṣà tùrọ̀bà. wọ́n ní ẹtẹ́ mi ilé ẹgbẹ́ lérí àwọn ọjọ́ máa lọ ni o rárá ọlọ́run ó sì náà ní ọmọ wí àárọ̀ rẹ kan tó lóun pẹ̀lú ọ̀rẹ́ òun jọ fẹ́ lọ ọmọ kò ní sọ fún bàbá àwọn lọ ọkọ kò ní sọ fún ìyàwó lọ ìyàwó ní sọ pẹ̀lú òun pẹ̀lú ọkọ àwọn fẹ́ lọ. yọba náà wọ́n tẹ́lẹ̀kẹ́ turaba wọ́n wá bu yẹpẹ̀ wọ́n bu lélérí nígbà wọ́n fáyé pẹ̀lú lélérí tọ́tọ̀ ọlọ́run ó sì ọ wọ pẹ̀lú wà rẹ lọ́wọ́ á kù. tasala bàdà ìlú ìrùnàṣùn. ọwọ́ wa déèrè bí ẹ ti ẹ̀ dùn talẹ̀ ní ó kù. báwo ló ṣe jẹ́ bàdà ìlú ìrùnàṣùn. iṣẹ́ wo ló ṣe lónìí tí wọ́n mọ̀ wá béèrè bẹ́ẹ̀. wàkà ìrùnàṣì máa ń dàrọ̀ kálí jàwábà. ìrùnàṣì máa ń dàrọ̀ kálí jàwábà. ó dàbí kí ni lóore náà dá láyé máa tàrà kálí jàwábà ìwọ lẹni tó fèsì lẹ̀ kó tó kú. ó ti fúnra ìwọ gan ti fèsì ara rẹ kó tó lọ́dọ̀ ọlọ́run tí wọn kò ní ìwọ ẹsẹ̀ máa béèrè pé ta ló kú bí wọn bá lágbájá ló kú rẹ èèyàn nu ẹni rí lọ́lọ́ ni ọlọ́mọsá yà á fi ẹ̀kọ́ yẹ kọ́ lọ́wọ́ yìí níbo látún ti wá ríru rẹ̀ àmọ́jọ́ ọba kú mẹ́ta ló kú lápá àkútúkù rẹ̀ àṣekú ọpẹ́ tí mo bẹ́ẹ̀ yẹn ọmọ bàbá dá ni pé kò sí àkútúkù rẹ̀ lọ́rọ̀ ọ̀hún bí kú bàbá kò sí bàbá ti fẹ́ rí pa dáadáa ó ti fi lẹ̀ dáadáa àwọn náà ni ó sì máa tẹ̀lé bàbá lọ kọ́lọ́ mọ́sá yà á fi bàbá. àmín. ọlọ́run kọ́ kẹ́ wọn. ọlọ́run kẹ́ wọn. ọlọ́run kọ́ kẹ́ wọn. ọlọ́run bá gẹ̀ wọn. ọlọ́run yọ́nú sí wọn. ọlọ́run yọ́nú sí wọn. gbogbo àwọn tí wọn lọ bẹ́ẹ̀ nú àwẹ̀ yìí. gbogbo àwọn tó lọ bẹ́ẹ̀ nú àwẹ̀ yìí. ìmáàmù wa onípẹ́. ìmáàmù wa onípẹ́. ìmáàmù Abdul Wahab. ìmáàmù Abdul Wahab. ọlọ́run mọ́sá bá yà á fi mọ́. ọlọ́run bá yà fi mọ́. bàbá Mustapha Kabi. bàbá Mustapha Kabi. ọlọ́run bá yà fi wọn. àtàwọn tí wọ́n kú tí wọn ọ̀rẹ́ ní dákọ̀ wọn. àtàwọn tí wọ́n kú tí wọn ọ̀rẹ́ ní dákọ̀ wọn. ọlọ́run yà fi gbogbo wọn. kúlú Allahu márùn. fún bàbá balógun alámúládé bá wọn. Ayatul Kursi. Ayatul Kursi. ọlọ́mọ bẹ́ẹ̀ yín wọn jẹ́. ọlọ́mọ bẹ́ẹ̀ yín wọn jẹ́. àwọn alhaja wa risikiya. alhaja wa risikiya. alam nasra ali ilaf. alam nasra ali ilaf. bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn lọ́ọ̀yà wa Adélọ́dún. bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn lọ́ọ̀yà wa Adélọ́dún. ẹ kárí gbogbo àwọn tọ́lọ̀ náà ronú léyìí. ẹ kárí gbogbo àwọn tí Ọlọ́run náà ronú léyìí. ọlọ́mọdé wálẹ̀. ọlọ́mọdé wálẹ̀. ó fi dọ́dọ̀ ọkọ ọmọ tèmi náà ọkọ Ajásẹ̀rí. ẹ dọ́dọ̀ ọkọ ọmọ Ajásẹ̀rí. inna atainaka. Ajitaye náà. Ajitaye. Ajiwọlọ́lá. Ajiwọlọ́lá. inna atainaka. alaqtana majana warasatana majana Allah marsiki faka afide uba ababu niyaz
gbogbo àwọn àbábù ni yẹs. ọlọ́run bá a dúró ti gbogbo. ọlọ́run bá a dúró ti gbogbo yín. ọlọ́run nàbí àmọ́. ọlọ́run nàbí àmọ́. àbá olóyin ọlọ́run kára. àbá olóyin ọlọ́run kára alibarika. àbá ẹ̀sẹ̀ kama ọlọ́run bá a dúró ti. alibarika ọlá nàbí wa. alibarika ọlá nàbí àmọ́ àmà. alibarika ọlá àwọn ẹni ọlọ́run. alibarika ọlá àwọn ẹni ọlọ́run. àbá wa gbádùn. ọlọ́run bá a dúró ti gbogbo yín. alaqtana majana wa rasaqtana majana allahumma arshiki faka fi dini shiyadata fi ilmi kifayata fi rizqi shiyata fi badani tawbata qabla al-maut. آمين. راحة عند الموت مغفرة بعد الموت جاوز على صراط والنجاة للشعب يا الفل والنسان برحمتك يا رحيمي يا أهلك الموت ويا سامي يا صوت اللهم جنب في قلوب المؤمنين بلغ إلى 120 سنة من غير غصة ومرض وشدة وفاقة. آمين. اللهم أرنا الحق الحق آمين. وارزقنا اتباعه وأرنا الباطل الباطل وارزقنا اجتنابه ولا عبادهم ولا مثل يدوم كما يا. آمين. لقد سبقت كلمات العباد من لهم يسرون وإن جودنا لهم القابلون. آمين. لهم جودنا. آمين. حسبك الله من تبارك منا. لا جوا أوكي. لا جوا أوكي. ما بيجوا على إنكا. ما بيجوا على إنكا. ألا ما دوتي. ألا النبي و. ألا النبي محمد. ألا وين ألا. ألا وين ألا. صلاة الفاتحة. ajiwa General Abdulwahab. ajiwa General Abdulwahab. tí ń jẹ́ ọ̀rẹ́ fún alájiwa Adélọ́dún. tí ń jẹ́ ọ̀rẹ́ fún alájiwa Adélọ́dún. ọlọ́mọ sábà dúró ti gbogbo. ọlọ́mọ dúró ti gbogbo yìí. àti ajiwa Bilkis. àti ajiwa Bilkis. Salatul Fatih náà. Salatul Fatih náà tó iná Salatul Fatih. subhana rabbika rabbil izzati amma yasifun salamun ala mursalin alhamdulillah. Sulaiman buna Faruk ya ilahi fatawili umara awele kamali. بردواني وعافية دواما ورزقي طيب على المال فكثر لبنين وبالبنات وأقبل خير يا عين لجمال ألا ألا لا إله إلا الله والله محمد رسول الله يا الله صلاة. إنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار